Ará mi, ẹ bá mi kálọ. Mo fẹ́ sọ̀rọ̀ nípa báwo la ṣe ń lo ẹ̀kọ jíjẹ àti òrí, àbí ẹ̀kọ jíjẹ àti oyin. A lè lo òrí, a lè lo oyin láti fi lè wo àrùn sàn. Ẹ bá mi share rẹ̀, àrùn pọ̀ lára àwọn èèyàn. Ọlọ́run a bẹ̀ ọ́, má fi àrùn gbé wa dé. Gbogbo ẹni tó wà nípò rẹ̀ bá ní fún wọn lálàáfíà, ṣàánú àwa náà, má dá àrùn lé wa lórí. Nítorí pé àrùn fún àwọn èèyàn láǹfààní, má ká wa náà sínú gbèjà àrùn rẹ̀ àtàwọn àtàrọmọdọ́mọ wa. Masha Allah la quwwata illa billah. Àti gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá, ẹ jọ̀ọ́ ẹ bá wa share rẹ̀ torí Ọlọ́run, ẹ bá wa share rẹ̀. The more you share, the more you gain. Mo fẹ́ sọ̀rọ̀ nípa bá ti lo ẹ̀kọ àti oyin tàbí ẹ̀kọ àti òrí. Ẹ̀kọ tẹ́ máa jẹ nílé yín náà ni ẹ̀kọ tí wọ́n ń tà fún yín, tí wọ́n máa ń pe pé ẹ jẹ ẹran ẹ̀kọ. Ẹ bá mi wá ẹ̀kọ, ẹ ti wá kalẹ̀. Ẹ bá mi bó sínú abọ́ kan àbí inú àwo kan, ẹ gbé sórí table. Tẹ́ bá ti get ẹ. Alákọ̀ọ́kọ́, ẹ bá mi share program yìí, bá mi share rẹ̀ sí èèyàn 20. The more you share, the more you gain. Nọ́mbà mi ò yí padà 07033449598 07033449598. Àṣírí ọjọ́ ìbí Solution TV ló ń sọ̀rọ̀. Ẹ rí i pé kíní yẹn wà ní abà yẹn. Ẹ lọ wá ẹ̀kọ. Tẹ́ bá ti ra ẹ̀kọ, ẹ wá bá mi bó sínú abọ́ kan. Tó bá jẹ́ pé òrí lẹ fẹ́ lò, ẹ fọ́ ẹ̀kọ náà kó fọ́ dáadáa. Ẹ wá mú òrí náà, ẹ fọ́ òrí mọ́. Òrí tútù ni, ẹ má yọ òrí ni o. Ẹ fọ́ òrí mọ́. Tẹ́ bá ti fọ́ òrí mọ́, ẹni tó bá ní ulcer kó máa gbé mu, kó ra vitamin D sí, kó máa gbé mu láàárọ̀, kó máa mú lálẹ́, kó máa mú láàárọ̀, kó máa mú lálẹ́. Ṣùgbọ́n kó tó jẹun ni kó máa mú o. Tó bá ti wá fẹ́ sùn lálẹ́, kó tó jẹun náà kó mú pẹ̀lú ògo Ọlọ́run. Nígbà tí wàá fi lò fún 2 weeks. Tí a máa ní ká lò fún 2 weeks ni pé ulcer yìí sábà tètè lọ tán. Ó sì ní level by level tí wọ́n sọ ní ulcer. Wọ́n sì lè sọ fún yín pé level by ló ti dé. Ìdí nìyẹn. Ẹ try láti lò. Ọlọ́run jẹ́ kó bá yín lára mu. Tó bá jẹ́ pé ẹni tó bá fẹ́ lo oyin fún ni, tó fẹ́ lo oyin láti fi treat ulcer pẹ̀lú ẹ̀kọ, bá mi wá oyin gidi, bá mi wá ẹ̀kọ. Ó wà máa bu ẹ̀kọ ni, ó máa bu. Bá mi subscribe sórí YouTube wa, Àṣírí Ọjọ́ Ìbí Solution TV. 07033449598. Ẹ follow page wa, ẹ follow wa lórí TikTok náà. Ẹ follow wa, ẹ jọ̀ọ́, ẹ follow wa. 07033449598. Nọ́mbà mi ò change. Tẹ́ bá ti wá fi ẹ̀kọ yìí sínú plate, ẹ tọ́ oyin náà sẹ́gbẹ̀ẹ́ kan bí ọbẹ̀. Ẹ tọ́ oyin náà sínú plate lọ́tọ̀ bí ọbẹ̀. Ẹ wá máa mú ẹ̀kọ yìí, ẹ máa fi kan oyin, ẹ máa jẹ. Ẹ máa mú ẹ̀kọ yìí, ẹ máa fi kan oyin. Bí ìgbà tí ẹ̀ ń fi ẹ̀kọ jẹ ọbẹ̀, ẹ máa fi jẹ. Pẹ̀lú ògo Ọlọ́run, ó rọrùn púpọ̀ láàárọ̀ àti lálẹ́. Ẹ jẹ́ kó jẹ́ oyin original ni o. Oyin original wà lọ́dọ̀ wa, ẹni tó bá ní díẹ̀. Oyin original wà, ó wà dáadáa. Inshallah. Ẹ bá mi share, the more you share, the more you gain. The more you share, the more you gain. Ẹ bá wa share rẹ̀.